الهاشمي لدنا لا طيب أيام لقوم محمد. gbogbo àti àánú Ọlọ́run àti bí Ọlọ́run ti fẹ́ lórí wa tó ní gbogbo wa ká jọ wà níbí anal abdu. أنا العبد الذي كسب الذنوب. tó ṣe pé gbogbo wa àwa bá àfàwà ńláńlá Sheikh wa Ainu Ridha àwa bá wọn dúpẹ́ lórí oore tọ́lọ́run ṣe tọ́lọ́run ò ní ká máa ràn wọ́n lẹ́kún sùn. Ọlọ́run tó ṣe pé huwal mu'ti òun lọ́ba tí tani lọ́rẹ. gbogbo tọ́lọ̀ ń ṣe fún Ainu Ridha abẹ́ni kọ̀ọ̀kan wá ń bí tí wọ́n ń pe tọ́lọ̀ ń ṣe ní ibu aya ó wu Ọlọ́run kó rí bẹ́ẹ̀ ni. أنا حامد أنا شاكر أنا ذاكر ọba mọ́kà sọ́ni أنا جائع أنا ضائع أنا عاري هي ستة. dúdú kí n sọ bẹ́ẹ̀ ẹlòmíì kó àṣírí jọ ni òun kí ó sá tí ó fi jẹ Allah. ẹlòmíì ni ó bá sá tí ó máa fún lówó oúnjẹ. هي ستة. òun ni ó dààmú wá àṣírí àmọ́ kò lè sá kó dáa fún nídìí ẹ̀ àfi kó ṣe fẹ́ lòmíì kí yẹn máa wá rẹran ọdún fún Allah. ṣùgbọ́n tó ń bá sá àkọọ́lẹ̀ rẹ̀ ò lè rọ̀ mọ́. وأنا ضمين للنسي فيها. kò wú ẹlòmíì kó dáa fún àmọ́ wú Ọlọ́run kó dáa fún. Allah. akí Ọlọ́run tí ò dojú ti Ainu Ridha. وأين الردى. ṣebí èyàn ló ní àṣírí ó ní àṣírí ó láṣírí tí wọ́n fi bí ọmọkùnrin òun tiẹ̀ wá ló kó bí ọmọkùnrin ìgbà tí ó bí ọmọ ó lójú kan ó nímú kan ó létí kan ó lẹ́sẹ̀ kan. Ọlọ́run kò tiẹ̀ ní podidi yóò jóbìnrin yóò yọ ọkùnrin mo fún ọ láàbọ̀ ọmọ. وأين الردى عن كل عيب كليلة. ọjọ́ lọ ni o. ولكن أين السخط تبدي المساوية. bàbá wo níyẹn kí mo kì í púpọ̀ ṣé wọ́n sì kí ni Ainu Ridha ẹ̀yin ká ẹ pè wá ìwà yín ló pe gbogbo wa. عليك بأهل الخير. ìwọ tó bá sì fẹ́ máa bá yẹn rìn. عليك بأهل الخير إن شئت صحبة. ستار. ففي صحبة الأخيار تلقى الفوائد. bóyá bá ti ń bá àwọn ẹni rẹ̀ rìn talqal fawaida gbogbo tí ó wúlò fún ọlọ́mọ bá pàdé bí ìbá sàwọn ẹni ẹ̀sà tẹ́ ẹ bá rìn náà ní òní ó ti sú yín torí ẹ̀ ti pàdé ntọ́kàn yín ó kọ̀. عليك بأهل الخير إن شئت صحبة. ففي صحبة الأبرار تلقى الفوائد. bàbá wa ṣẹ́rúwá. ومن جالس العطار ṣẹ́rúwá ńkọ́. طاب بطيبه. ومن جالس الحداد لاقى السوائد. kò sí ti mú kẹ́yìn ó láṣeyọrí bí kó bá wọn torí wọn pé rìn. وقد كنا نعدهم قليلا. a sì wá kà wọn torí wọn pé wọn kéré nú èèyàn. فقد صاروا أقل من القليل. bó o láṣẹ máa fà torí rẹ pé
oníjàmá oníjọ ayé gba tiẹ̀ onílé kí wọ́n ní mọ́sálásí wọ́n kọ́ ọkọ̀ rẹ sórí omi inú ọ̀lẹ́ sẹ́kù láyè. mọ̀nàkà kí ni ó ṣẹlẹ̀. فقد كنا نعدهم قليلا. bàbá máa kéwú gbẹni tí ó máa kírun bẹ́ẹ̀ kò sáwọn kí mọ́sálásí lágbájá ni alájẹ́ ẹ̀gbọ́n sẹ́kù sara mahad sheikh adam sẹ́kù sara markas bọ́lá ó sẹ́kù sí sábà lọ. فقد صاروا. ó sẹ́kù síbi kọ́ máa jèrú kọ́ máa dégbá fún ọ lóde èdégbá fún àfa àdúgbò wa ni ìgbà mélòó la àgbà tí ó là wá. dọ́tà ti ń dégbá fún wa ta ló rówó ọrí igbá kí ńlá ni àlùbáríkà tá a jòkó tì ní ńlá ni. وقد bọ́ọ̀bá máa kéwú dálé kéwú lẹ́gbàá àwọn àfa àtọ́ máa kéwú kọ́ máa fowó kọ̀ rẹ́ kọ́ wọn. dójú ń sọ bẹ́ẹ̀ àdúgbò kọ̀ọ̀kan ti bí àfa tó ń yàtọ̀ èdè kọ̀ọ̀kan wọn ò ní pè é sóde mọ́ ọmọ wọn ló kù tí ó mọ sóde ebi ó pẹ̀lú mi kú gbogbo ẹ̀dá tí ò bá ti ní ti ń sà fà lé lórí ayé ń tàn jẹ ni yóò parẹ́ kàn yín ni. الله. ní àfa tẹ́ ẹ máa lẹ pósítà ká tẹ́ ẹ̀ ralẹ̀ tẹ́ ẹ̀ kọ́lé kí ayé ò gbọ́n já yín tó bá yá fámílì ẹ̀ ló kù tó ọmọ ìjòyè torọ́ nírí tó nàwọ́ sí wọn wà gbọ́n ipò pé ẹ má dá ló mọ́ ń fowó wá sí ti ò dá. nígbà tí mò ń kọ́ láìbírì mi lọ́wọ́ ẹ̀rọ lọ́nkà fún mi lówó kan tó pọ̀ díẹ̀ báyìí ó wá fún mi lówó yẹn kò wá sọ fún mi pé òun ń bọ̀ ó wá wọnú ọgbà lé kí omi wọ́n á rìn ká dídí aago mẹ́fà bọ̀rọ̀ lẹ èmi náà wá ní kí n lọ wo sẹ́tì ẹ̀ ṣe èmi náà wá ń wò lọ́ọ̀kan ó wá mílíọ̀nù wonderful ló wá wẹ̀yìn ha ó ní imam ó lárò pé fowó wá ṣe fàájì ni ẹ tún gbà gbìm. قد كنا نعدهم قليلا. ẹ̀yin àfọwọ́ máa sọ̀rọ̀ kan rúnrún pé àwọn olówó Ghana wò ní ẹ tó gbọ́ tó fi lówó ó gbọ́n jù ọ lọ ọlọ́nkà sẹ́rọ̀ fún ọ olówó wò lógọ̀ ẹni tó lè lò ọmọ gbà. owó tó yàn ní tí iléeṣẹ́ rẹ̀ ò fi dàrú ó gbọ́n jù ọ lọ́nu ọlọ́run sẹ̀wọ̀n rọ̀ fún àná olówó wò lógọ̀ owó kì í wá alágọ̀ lọ torí owó rẹ̀ ó ṣòfò tẹ́yìn báyìí mánéjì ó fún ọdún mẹ́wàá ẹ mọ̀ pé lálágọ̀ ọ̀ma ó gbọ́n jù ọ tó ń tàn lọ kò ní sọ̀rọ̀ ni. وقد صاروا أقل من القليل. ẹ̀dá tó fẹ́ kó olówó lẹ́rú ọdún kan mọ̀ fún ọ lówó ẹ wá bá ń kọ́ mọ́ṣáláṣí ọ̀rọ̀ pé yóò yọrí kíákíá ṣùgbọ́n ẹ fún mi lówó wọn ò ní fún ọ tó rọ́ọ̀fin yàlẹ̀ tó bá ti di pé ẹ gbà níta fẹ́ kọ́ ni ẹ wá kọ́ fúnra yín ọdún lọ́ọ́ parí ẹ̀ olówó ò ní fowó lẹ̀ báwọn àwọn náà dààmú kan tó rówó owó báńkì wọ́n ní kéèyàn ó bá ẹni tó rí rẹ́pẹ́ rìn náà. وقد كنا نعدهم قليلا. níjọ́ tó lọ́n kọ́ àṣetánì لعنة الله عليه. ọlọ́run dákun mọ́ kọ́ à. آمين. ẹ jọ ẹ sàmì ni. آمين. àbí ta ló ju ẹ̀kọ́ lọ. kọ́lọ̀ wọn ṣe sùúrù ni. آمين. ṣe bàbá mo ti kí yín àbí. àṣetánì táwọn wí ní sánmà kẹrin ó ń dun mọ̀kámọ̀ká nígbà kan ó wáyé náfìlà àràkà méjì ó sì yàn fún 6,000 years. ẹgbẹ̀rún mẹ́fà ọdún ló fi yàn kọ́lọ̀ tó fún ní mọ̀kámọ̀ náà síbi ọlọ́run bá tiẹ̀ jẹ́. ṣùgbọ́n bọ́lá ṣe kọ́ tó ọlọ́run fààyè kó béèrè nǹkan kalẹ̀. mo fẹ́ sọ̀rọ̀ yín fẹ́yìn tẹ́ ẹ máa ń jà tán yányán tẹ́ ẹ máa ń jà tán yányán ọlọ́run ó bínú sí báwọn. kò dáa kéèyàn ó jà tán kò dáa bẹ́ẹ̀ báyìí jà tán yányán ó dẹni ẹ̀kọ́ nu. أحب مكارم الأخلاق جهودي. ọlọ́run ní máa lọ ó wá síjú sẹ́yìn pé ọlọ́run sì ní máa lọ wa kayfa wa anta al-adlu la tajiru wa la taslim. حياكم الله. ó sì ní máa lọ ọ̀tẹ́ ṣèbálò ìsàbòsí ni gbogbo ìfaragbolẹ̀ bí fún ọkọ bó ní ti gbẹ̀san rẹ̀. ẹ gbọ́ أحب. ó ní ọtí bínú mo gbà èmi rẹ̀ ò ṣe mọ́ نعم. ẹ̀san sẹ́ẹ̀ mi dà. مكارم الأخلاق جهودي. bàbá ní sígi ni ṣé mo lè sọ̀rọ̀ yìí وأكره ṣé ilẹ̀ ò dágún. وأني أعيب وأني أعابا. gbogbo ẹni tó wà níbí lónìí kò sẹ́ni tí ò wúlò. ta ló dá àtàn yẹn yẹn wọ́n mọ̀ ní lẹ́ẹ̀dí bó lọ sí máa ké. من ذا الذي ما ساء yóò dà fún ọ. آمين. káì. ومن له الحسنى فقط.
من ذا الذي ما ساقط. àwa àfáà lónìí àlébù ẹnu wa náà ti ń gbọ́. gbogbo ẹ̀dá tó bá ti lé ayé tí ò rí mú ọ̀tá àwọn tó rí mú ní òmò ṣe. Allahu akbar. irú tí àbùtọ́ wí sọ wọ́n ti pé ọlọ́run kó wọlé ayé kó kẹ́mi ẹ̀yin àfáà lẹ́fẹ̀ẹ́nuba yé àfáà jẹ́ kó ṣubú kò ní kí ìwọ náà ró. من ذا الذي ما ساقط. ẹnìkan wá kí mi ń jò ní kò wá mọ̀ kó mo ti sin Naam. ó wá dẹnu géètì ní tí yóò mọ̀ kò rí náà mọ́ wá ní ṣébi kéwú náà lè yí ó ti kú òní kéwú lásán ń wá ń dààmú wá ní ẹ balẹ̀ dáadáa o. ومن له irú ṣé òbáríkà yìí ní ìsìn ẹlòmíì wọn torí ẹsẹ̀ ẹ̀sùn mo fẹ́ mọ tí ń lò bí ẹ bá kọ́lé ọlọ́ àkọọ́lẹ̀ lè takò ọ́. káyì ẹ ti ń da wàhálà mú látẹ̀ kan ẹ ti gbàlejò tó jù yín lọ́kẹ́. ومن له الحسنى فقط. àwọn ọ̀rẹ́ ànábì ti lọ lé ni. محمد mo الهادي. fẹ́ sọ lójú agbo yìí ẹni tó bá mọ́ tán kó náwó rẹ̀ ń bì. mọ̀nàkà lórí mi ti ń sọ̀rọ̀ ẹ̀. sèbẹ́sẹ̀lẹ̀sẹ̀ ń jẹ́ ntẹ́nìkan ṣe ni wọ́n ṣe ẹnìkan mú tí ìwọ́n ń ṣe sí náà ọmọ tí mo ọmọ sí náà ṣe ọkọ̀ owó mọ́sálásí jẹ. من ذا الذي ما ساقط. ومن له الحسنى فقط. Khalifa ẹlòmísìn bẹ lójú agbo yìí kò rí dáadáa tẹnìkan ṣe rí àìdára ní ọmọ wáká àìdára ní ọmọ wáká ìwọ náà sì sáré àkọọ́lẹ̀ ló takò ọ́. ẹjọ́ tí mo lè sọ̀rọ̀ o. من ذا الذي ما ساقط. ومن له الحسنى فقط. ẹni bá yóò ń bá anábì ò ní parẹ́. محمد yóò bá anábì dáadáa. الذي abami abam. عليه جبريل هبت. ẹni bá yóò ń bá anábì ò ní ṣòfò. الله عليه وسلم. mo tún mo fẹ́ tírìtì yín bí lónìí kólúkálùkù kọjú sí orí ibú tó kàn án. من ذا الذي ما ساقط. àfààní ma tẹ́lá ti gbọ́ spíkà lóru ní 3:30 ó fẹ́ bú yàn nù àfa kan bẹ ládùúgbò àwọ̀rò ni à ń lò kò tí ì kàn án lọ tò nílé epo àwọn kan rẹ epo lọ kò ì kàn án nù bí táàkì wọn bá sì kún wọn ní move. من ذا الذي ما ساقط. ẹ dákun sílẹ̀ ò dágun wọlé sọ̀rọ̀. ومن له الحسنى فقط. محمد الهادي الذي ẹ bẹ tí wọn fà lójú ọ̀rọ̀. عليه جبريل هبت. tálẹ́ni náà àwọn àfa là ń ba tara wa jẹ́ lónìí. ẹ̀rọ àfa mi ìtagbádá rẹ̀ ò tó ń pa yóò máa káàkiri lágbájá bú ọ lẹ́yìn lágbájá ṣègbà lágbájá ṣàwùwò dáadáa o ẹni tí ò dáa fún un. الله. ẹ jòkó àánú rìndò ẹ mọ wẹ̀yìn mọ́. ẹ fi wọn lẹ̀ bẹ́ẹ̀. ذا الذي ما ساقط. fasawabu amali batola. ẹ dákun ìbílísì wa kọjú sí Ọlọ́run ó ní gbogbo ọṣẹ́ tí mo ṣe fún ọ látọdún yìí ṣèbá Ọlọ́run ṣàbòsí ni ẹ̀san ṣẹ́ mi dà. ẹ dákun tọ́ ọba lọ ń bá mi jà ẹ̀san mi dà. bó o lọ wí. من ذا الذي ما ساقط. àwọn ọkùnrin tí ń káàkiri àárín obìnrin wọ́n ń dá wàhálà rẹ̀ àmọ́ la pé kì í sọ̀fà ni mo wà kó jí ń lè ṣe bí n ṣe máa ń ṣe ìṣèlú ń dàlú ìṣesí mi ò ṣe é gbé wọ bí kò bá ti mọ̀ pé òun jẹ̀bi bí ṣe ń ṣe nàìnàì láàrin obìnrin bí abẹ́ tí ò ṣiṣẹ́ mu. ومن له الحسنى فقط. محمد. abẹ́ tí ò ṣiṣẹ́ ìrìnkùnrin ní máa ń rìn káàkiri ara. ومن له الحسنى فقط. kí ló mọ̀ tí ń jẹ́ tí mo sọ. محمد
الهادي الذي torí tí n fẹ́ yàwó fún ọ. عليه جبريل هبت. ọ̀tẹ́ mo fẹ́ gbé ẹjẹ́ agbọ́rọ̀ àṣetánì àtọ́lọ́hún wa. àṣetánì wa ń sọ fọ́lọ́hún pé tó bá lọ́ọ́ bá ń jà òun fara máa já máa jà ṣùgbọ́n mo ṣiṣẹ́ síwájú rẹ̀ bá ń kó ẹ̀san mi. mo fẹ́ gba tí mo ṣe síwájú rẹ̀. ومن له الحسنى فقط. ẹ dákun mo lè gbàgbé ẹbí bí njẹ́ tí wọ́n bí àṣetánì pé ọ̀nà wo lọ́ọ́ máa gbà mú ẹ̀dá ọ̀nà mẹ́ta ló kà mẹ́ta. محمد الهادي الذي فقال تبارك وتعالى لا ولكن سلني من أمر الدنيا ما شئت. الله. Ọlọ́run ní rárá n ò ní ṣe àbòsí rẹ ṣùgbọ́n nínú ẹ̀san ayé yìí bí mi ní tó bá bí mi kí n fún ọ tọ̀run nìkan ní fún ọ tó rọ̀ sìn mi. Ọlọ́run gán gbà kó sìn. kí ló dé tó bá yẹn jà débi tó rí ibi tó wúlò sí. Allahu Akbar. Ọlọ́run gan bẹ́sù jà ó bàjà fá àmójà sẹ́kù síbi tó wúlò. ṣé mo lè mẹ́rin ẹ̀ wá. ǹjọ́ tí àṣetán tó lọ bá Ànábì Nuhu tí ń bá sọ̀rọ̀ ó wá ṣe wáàsí mẹ́ta fún un. Ó lè lé dán Ọlọ́run tó lọ́lọ́run bínú sí Ọlọ́run ní kò kàn dá lóhùn. Aqbilihum gbogbo tó sọ fún ọ ní ọ tẹ̀lé walau kana mal'unan kódà kó ṣe pé ní ẹ̀kọ́ ní gbọ́n tó sọ fún ọ. ká èètì èèyàn kò ní ká mọ̀ rí tó wà lára ẹ̀ tó dáa. ibi tí ń bọ̀ lónìí nù. lágbájá ó mọ kéwù ṣùgbọ́n ìgbà tiẹ̀ orí burúkú kọ́ gbogbo èèyàn náà kó gba tọ́lọ́ gbogbo èèyàn kó gba tànábì Muhammad. ó lẹ́yìn tí a wà ládùúgbò kan tí a ní ẹnìkan àwọn kan ò fẹ́ nílé mọ́mù wọn ò fẹ́ ní àáfàá lẹ́ẹ̀ fi ṣe tiẹ̀ dájà rẹ̀ jà àwọn kan ò gbà fáwọn nábì gan sọ́lọ́ nǹkan ni tí o gba ayé ló fẹ́ náà lẹ́ lóko. ó ní béèrè tó bá béèrè èmi rẹ̀ là ń jà ṣùgbọ́n ọ̀sìn mi mo fẹ́ fún ọ lẹ́sàn-án rẹ̀ àmọ́ kò ní dọ́rùn ayé nìkan ní ti fún ọ. محمد الهادي الذي أين رضا عليه جبريل هبت. ستار يا ستار أنتو كوكو بيري أني البقاء أني والله ما قابلت يوفي باره والله نموت فيه الله. ẹni tí ń bá yẹn jà mo fẹ́ kẹ́ gbọ́ dìfà tó sẹ́pẹ̀lẹ́ yẹn ìnáka rajim ó tún wá fààyè pé béèrè tó bá wù ọ́ kalẹ̀ kí là ń jà sínú Islam kò sẹ́ni tí ò lẹ́sìn tó ń ṣe lèmi ò ṣe èmi ò dárúgbọ̀n sí ọ̀dá sí kò náà jù mí lọ. ń tó ń ṣe lèmi ò ṣe kí ni èmi náà sì ń ṣe nǹkan mi tí wọn náà ò ṣe kí ni tó à ṣe èyí ò ní kí n sọ ọ́dọ̀ ọmọ náà ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn tablig àwọn izala kò ní ká kọ̀ndẹ́mù wọn tí a bá sọ̀rọ̀ rẹ́gẹ́dẹ́ ń tí ì bá ṣe ti aláàní tẹ̀lé àwọn náà tó kàn kọ̀ndẹ́mù Súfì ń tí ò bá tẹ́ lọ́rùn ní kí wọ́n filẹ̀ kólúkálùkù mọ̀ yanjú ara ẹ̀ kápẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó dẹ́bi kó dárí. dẹ̀dẹ̀ kọ́ ni kéèyàn ó fà mí lápá nísìn kó ní wá jáde ń pé ìyá mi dàgbà mo níyàwó àtọmọ jẹ́ mọ́ jáde lára àwọn ọmọ jẹ́ ń dolófo mo sì níyàwó agánran tí mo fẹ́ máa ṣètò ń bá jáde lọ́wọ́ bá yanjú rẹ̀ kí n tó dé jẹ́ máa tẹ̀bà tí nǹkan mi kí n máa tẹ́ lọ́rùn. Mawuda lẹ́bí. táwọn náà bá sì ń lu bàndírì tí a bá láwọn òòlù kò sínú kíni kò sí jẹ́mbẹ́ àwọn ni òwúlù. ewu wọn ni ẹ̀gbọ́n tí ń wí n tó fi lè mú Ọlọ́run sọ fún Núhù pé ọ̀rọ̀ tí Àṣetánì sọ tẹ̀lé ọ̀rọ̀ gidi ni ṣùgbọ́n má yẹ lè sùn wá ìtọ́lọ́run ò ní mo bínú sí máa bínú sí. ẹ má jà máa kéwú dálẹ̀ bí iyẹ̀pẹ̀ ẹ já máa yọ hikima bẹ̀.
àṣetánì ní lóòótọ́ ẹni ẹ̀kọ́ ni ṣùgbọ́n nǹkan mẹ́ta tó sọ authentic ọ̀rọ̀ ni tẹ̀lé ó kọ yín nù authentic ọ̀rọ̀ ni ṣé kí ni tẹ̀lé àkọ́kọ́ bẹ́ẹ̀ ó ní iyyaka wal kibro Allah. ìwọ Nuhu iyyaka wal hasada iyyaka wal hirso wáàsí mẹ́ta káyì kún bẹ́yẹ kí ni kílọ̀ rojọ́ Muhammadul hadi alladhi. ẹsẹ̀ gidi ni ọkẹ́ kí ló dán rojọ́ ọ̀fẹ́ dá ọpọlọ láàmú ni. Alayhi Jibrilu habat. wáàsí mẹ́ta Naam. tí àṣetánì ṣe fún Nuhu nù nígbà tí ẹ parí ọ̀rọ̀ tán ó ní wá níyà ẹ̀ ó ló dọwọ́ rẹ pẹ̀lú ìgbéraga ó ní ìgbéraga ló mú un tó ò fi tẹríba tóun ò fi tẹríba fún Ádámù tọ́lọ́run fi kọ́. ẹ wá jẹ́ nsàsídì kan lónìí ẹ̀yin àfa wa rẹ dúró yìí o kì í ṣe àìtẹríba ló bí Ọlọ́run nínú ẹ máa bí kíní kan ló ṣáájú àìtẹríba ẹni kíni àṣetán kọ́ọ̀sà ó fira rẹ̀ wí Ádámù ana khairun minhu khalaqtani min nari wa khalaqtahu min tini nítorí bí Ọlọ́run nínú déédéé tẹríba ó ti ṣe ń tójú bá ń lọ tí òbí Ọlọ́run nínú àìmọye ọmọ kéwù mi tí mo wọ bàtà mi ṣùgbọ́n kò lè dùn mí àmọ́ níjọ́ tó bá wọ lójú àlejò yóò jìyà yóò gùn ya rẹ̀ jẹ tó bá kèmí rẹ tó bá wọ̀ à ń sié lọ́rùn ṣùgbọ́n kó dé fìlà mi lójú àlejò fìlà ń kó bí mi inú bí ojú àlejò tó ti dójú tì mí n tó ṣẹlẹ̀ láàrin Ọlọ́run àtàṣetánì nínú òun àtọ́lọ́run tí máa ṣe fàájì àwàdà tipẹ́ eré náà ló pé tó fi yíwọ́ ọmọ lọ. Màdìbà ìjòkó bó lọ́wọ́ ọmọ mi ọjọ́. Mawdha alladhi ma sa'aqat. Ọjọ́ lọ. Wa man lahul husna faqat. Gbogbo ẹni tí ń bẹ lójú agbo yìí táwọn ìyàwó rẹ̀ máa gbá lórí. Táàtò máa jó. Bẹ́ẹ̀ bá sì gbá wa nígbà tá a bá sí é mọ́ kí lè tó sùn yóò gbàlejò. Obìnrin sì máa gbá yẹn pẹ̀lú fàájì alákàmù ọ̀tún máa jó alákàmù gbà dáadáa ń dùn wọn ìyá díẹ̀ níjòkú gbẹ. Satan kóbìnrin wa ní ìwà àtọkọ ń wọra àwọn pírẹsidẹ́ǹtì wa àti gómìnà kó wa gbà lójú láàrin èèyàn kí lọ́kọ̀ ń wọ́n ṣe ẹ̀ dá mi lóhùn ń tó dùn Ọlọ́run. Allahu akbar. ẹ jọ sí mo lè máa sọ̀rọ̀ lọ. Wa man lahul husna faqat. mo tó bí Ọlọ́run nínú ẹ dákun Naam. òní ẹ méjì á ṣe ẹni kíni Naam. ẹ dá mi lóhùn ká máa rántí àná ẹni tó bá ga ọ̀pá rẹ̀ ń tiẹ̀ bá pé ẹ̀wọ̀ ọmọ pín ní sìn èmi ni máa mú un ré títì wọn ò lè jèrè ẹ mọ́ toró ti kọjá lẹ́wù tó ń pè ń. ṣé mo ń communicate àbí. Muhammadul hadi alladhi. ẹwọ ọmọ tí ń sílé lónìí ń o ẹ wo dáadáa o njọ tí wọn fẹ́ ìyá rẹ̀ wọlé mo wà nù ọmọ tó sọnù ọ ń pìtàn pé ojú ẹ̀ náà fi fẹ́ ìyá rẹ̀ àbí àmọ́ njọ tí wọn jáná lé yín òun ló wá san kí wọ́n láǹfààní ayé tó ń gbé àkọọ́lẹ̀ ti takò ọ́. mo rò pé ẹ fẹ́ kí n sọ̀rọ̀ ládùúgbò yìí ni. Alayhi Jibrilu habat. mo ti ń dun Ọlọ́run ni pé sójú Ọlọ́run ni àṣetánì fi kàrà sún Ádámù pé ana khairun minhu. Ádámù tó ní tẹ́lifà fún ìmọ̀ jùlọ púpọ̀ khalaqtani min nari wa khalaqtahu min tini kí wọ́n lọ fi wéra wọn. Muhammadul hadi alladhi. mo ti ń dá lómi láàmú èmi mo kọ́ lágbájá láṣìírí ṣùgbọ́n ọ̀sá kò jẹ́ fún ọ orí rẹ̀ ń yàbàrí àwìn. Wa tara al-karima idha tusurrima wasluhu. àṣetánì àtọ́lọ́ ń jà lọ́wọ́ ẹ̀ tẹ̀lé mi. Naam. ẹ̀ tẹ̀lé mi ni kí mo ní wọ́n ń ṣe lọ́wọ́ báyìí síbẹ̀ Ọlọ́run fààyè lẹ̀ kó béèrè nǹkan. ó wá ní tí kọ́kọ́ béèrè Ọlọ́run mọ́ pàmìtá yóò fi parẹ́ Ọlọ́run ni mo fún ọ. sí mo lè kà yókù.
tó lẹ́yìn tẹ́ ẹ kó alẹ́ jòkó. يخفي القبيح. dákun torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ máa ń kọ omi. kí lóbi ń fi sí ọ̀tọ̀ fi kọ́ ọ̀tọ̀ tó wá kọ́ ọmọ tì í. bóyá ìtọ̀ ọkọ̀ nínú lálùbáríkà bóyá òní ò sí ọ. gbogbo yín tẹ́ ẹ lọ́mọ tẹ́ ẹ lọ gbà wọ́n kẹ́ mẹ́ kú sáàrin ìdẹ̀. èyí tẹ́ ń gbé láńkẹ́ ó lè kú kọ́ tó kú. àbí kó dàgbà kó mọ́ sàlùbáríkà fún ọ. ẹ̀yin tẹ́ ẹ fọmọ há para bí ìgbẹ́. ẹ lọ mú wọn wálé ọmọ yín ẹ lè jèrè wọn bá ọdún tó bá rí sẹ́lẹ̀ ọkù. tọrọ ọ̀tọ̀ kí lè pè képe ọmọ jẹ́ tiyín. ẹ sì lè kọ́ ọmọ tóbi lọ́rùn dámi ló ń jèrè. ويظهر الإحسان. من ذا الذي ما ساء قط ومن له inú wọn dùn báwọn. الحسنى فقط. àrùnrìndọ́ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ń wá ń dùn mí ẹni ẹ̀ ń kó ọmọ rẹ ẹ tí ì kó tó ṣe wá kó ọmọ tó báyìí ni bẹ́ẹ̀ bá lówó tí ò bá kó ọmọ ó sọ àpò ìyàkọ́ ni. ọ̀rẹ́ mi kan ń ṣènáwó fọmọ rẹ̀ jò ní Ògbómọ̀ṣọ́ Aláàjì Èjìdé mo wá ń sọ̀rọ̀ lọ́wọ́ ó sì fún mi ní mọ́kà mọ́kànlá ẹ wà ń bẹ̀ lójú agbo mọ́kà mọ́kànlá nǹkan búyàn ní méjì méjì mo bí ń ṣe kúmọ́ méjì lágbájá méjì tàmọ̀dọ̀ méjì bí mo ṣe há tánu bó lọ wí jèrè. محمد الهادي الذي kúrò lójú ẹni tí yóò já ọ. عليه جبريل هبت. ayé ọmọ wò pé ń sí èrè ń ra tọmọ rẹ fọmọ rẹ nù gbogbo ẹni tí wọn bí jẹ́ yìí kó ọmọ ẹ fẹ́ kọ́ ọmọ yín ó gbé ayé inú pálọ̀ bọ́ọ̀ bá lówó ọ̀tọ̀ àkọ́ ṣùgbọ́n tó bá lówó tó bá kó kí lọ tó máa fẹ́ ṣe láyé tó bá kó ọmọ àsìkò ọmọ ọlọ́mọ lọ́ọ́ èso ọmọ. خذ لبنيك kí lè ń bá káàkiri. ولأيام ذخرا. ẹni rìndọ́ Ọlọ́run ò mú wa ní tọ́lọ̀ bá lòun fẹ́ ló bóun ṣe tó dédé tá a ná lójú agbo yìí kò tó sí abẹ. èmi lẹ́ ń bá a sọ lówó tó ọmọ ná pẹ̀lú ẹkún wọn sì kí yanjọ́ kejì pé ẹkún owó fò àná. tóbìnrin bá ń gba abẹ́rẹ́ wákàtí gbogbo ẹjọ́ sọ pé lágbájá mo wá fún ní 20,000 téèyàn ò fi lọ máa ta dúkìá rẹ kò ní mọ̀. وخذ لبنيك ولأيام ذخرا وأعطي الله خمسة احتسابا. àṣetánì bá tún kọjú sọ́lọ̀ ó ní Sydney ó ní mo béèrè Ọlọ́run kò ní àti ìtùk mo fún ọ ní tó béèrè n ní pa ọ́ táyé ìparẹ́. ìwọ àtẹ̀yẹ́ jọ sọ̀rẹ́ rí ìjà wá dé ìwọ lọ wá lọ rí nǹkan mọ́lẹ̀ kéwù rẹ ọ̀rọ̀ tíjọ́ tẹ̀jọ́ ń samọ́dàrí kan ọ́ kú sáájú rẹ báyìí náà. ẹ̀gbọ́n tí ń sọ bá ẹni tí ìwọ rẹ jọ rìn nítọ́ tí mo bí tẹ́ ẹ ti jọ jẹ dé ìjà wá dé ọwọ́ ní kọ́ wọ́n wò ńjọ́ tí ń fún yín ní mọ́dà yìí là síbi ẹjọ́ fún yín ni ọ́ kú bà náà nù ńjọ́ tí ń fún yín ní kò lẹ́rọ̀. mọ́dà yìí là ó wà. وخذ لبنيك ọlọ́mọ sì á níkà. ولأيام ذخرا. mọ́dà yìí là khuzu wagulluhu. wí yòókù. sígìnì. gbogbo àfáà tí o bá ti rìn kan tested okay kó mọ́ jòkó torí wọn kú ọ lẹ́sẹ̀ tó bá déwájú. gbogbo yín tẹ́ ń sùn tẹ́ ń gbà tí ẹ pèrún ní ìsìn ẹ̀ tí ì rí àsárà ayé ni níjọ́ tí kóńdó bá bá yẹn mọ̀ pé òrùgùn. ẹjọ́ ọmọ ọlọ́rin kálukú fẹ́ẹ́ déwájú tọ́ọ̀rí kù mọ̀ ó yẹ kẹ́ palẹ̀ mọ́ kẹ́ tó dẹni wájú ìgbà náà iṣẹ́ ìṣe ń sàmọ́ àṣìlẹ̀ ló kù tọ́ ọmọ rẹ. ìwọ àfa ọwọ́ mú mi lò téèyàn bá sì ní kọjá 45 ẹ sọ fún mi kò gbọdọ̀ sanra mọ́ tí bá tún ti ń sanra ó fẹ́ kùnù torí pé kò mọ tó wá ṣe láyé nù wọn kàn kí gírà ń lọnù. وخذ لبنيك ولأيام ذخرا وأعط الله
خصة احتسابا وقال سلطني على ولد آدم على أولاده. ó ní gbogbo ọmọ tó bá bí ìwọ Ọlọ́run fún mi lágbára kí n máa lò ó bó ṣe wù mí Ọlọ́run ni mo fún ọ. الله bàbá ní kí la ṣe fún báwọn mọ tá a ṣe àbí ṣé n sọ tá a ṣe gbogbo ẹni tó bá ti bá bàbá rẹ̀ jà kò ní fẹ́ rọmọ lójú. ọ̀làkùn àtàdámà ti jọ wọ́ yóò ètì àwọn ọmọ rẹ̀ olùwọ́ tó ń lọ bí tí wọ́n ti fẹ́ràn bàbá rẹ̀ ìwọ ni wọ́n ti ṣáájú bàbá rẹ̀. òun ló bí ẹ̀yin obìnrin tẹ́ ń lọ bí tọkọ yín yìí wọ̀ Ọlọ́run jẹ́ lè jòkó tọmọ gbogbo bí tí wọn ò ti láìkì ọkọ rẹ lọ́n lọ fẹ́ tán yàn lọ́n fẹ́ tán yàn lọ́n wo tẹlifíṣàn lọ́n wo fídíò òsì gbogbo àti ìkí ọkọ rẹ lọ mú lọ́rẹ̀ àti pé nínú ọmọ tó bí tiẹ̀ nìkan ni yóò lọ́ta tó pọ̀. الله bẹ́ẹ̀ ni lẹ́tà tóbìnrin bá kọ sọ́lọ́ ọmọ ni ó ti gbèsè gbogbo lẹ́tà tán ìyá àti akọ là ń gbà ẹ̀yin náà sì ń kọtí lọ́wọ́ nísìn wọ́n ti post ẹ̀ sọ́lọ́run èsì ń bọ̀ èsì ń bọ̀ máa bọ̀. وخذ لبنيك ولأيام ذخرا. ó tún ní wọ́n náà ajirni fihi majra dammi fil uruq ó ní wọ́n náà jẹ́ máa rìn lára ayélujára ẹ̀wọ́ bíi máa o ìjáde o ó ní jẹ́ máa rìn lára àwọn ọmọ ànábì àádámà gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ṣe ń rìn nínú ara wa ní ọjọ́ máa rìn lára wọn kò sẹ́ni tí ò lésù wọ́n kàn ń pọn lẹ́nu pé ò lé lésù kò sẹ́ni tí ì ṣe lésù èèyàn Ọlọ́run wà lára wa jura wa lọ ni tani ò lè gbá yẹn létí tani ò lè sórí èèyàn má gànà kò sí láàrin. bí ẹ bá kàn yìí ọtí kìtì ò lè burú ni lágbájá ilé èṣù èèyàn tá lè lè èṣù èèyàn tá ni ọmọ kéwòn mi kan ṣe kí ní kan jò ní kò ní dẹ̀wò mọ́ ó lẹ́kùn mọ́ yẹn lórí ní skul káwọn ní ọmọ ìmáàmù ní àmúlẹ̀ ìbàtì ẹ̀jẹ̀ sọmọ kí ní mú wá abá kó gidi mo ní ní fi gidi náà mo sì mú òkúta ń ta ìpín lórí tiẹ̀ náà kí ló lókè ń ẹ̀jẹ̀ tó bá gbọ́ òkúta kò ní dúró mọ́ àwọn tíjà ní mo ní kí ni kí gbẹ́ tẹ́ bá lọ́mọ kéwù lágbájá ni tó mú tòní jẹ yóò pa ẹlòmíì lọ́la yóò bà mí ló kọjẹ́ ẹ jẹ́ ń tinú yàrá ìgbà tí ń bá mẹ́ yẹn wọ́n lé mọ́tò kúrò lọ́nà mo ní kí ló dé mo náà tẹ̀ ń lé kúrò lọ́nà yìí àìmọye wọn lójú àlọ́ Ọlọ́run gbòde fún wa ni ẹjọ́ kọ̀ mi ó dúró bá ó ní tó jẹ́ ń gbé bọ́ọ̀sì wa a gbọ́dọ̀ mọ̀ ìyà tí ń jẹ àwọn tí òróró ra rú ọkọ̀ wa torí ayé ò ní máa dọ́gba lọ ayé ò ní máa dọ́gba lọ tọ́ ọ̀ bá rí ọyẹ́ ọ̀ lè sùn tọ́ ọ̀ bá rí kinní kan mọ́kàlẹ́ sí ìrìn ó ti yọ kó tó tàwa fún ẹ̀mẹ́ta báyìí ọ̀ ti máa yàgbé ara gbogbo ẹ̀ tẹ́ bá rí tí wọ́n máa sọ lákọ́lá mọ́kàlẹ́ tí máa ṣubú náà fi máa ní ẹ̀ tẹ̀ ẹ̀ pa. àwọn òyìnbó àwọn náà ní ẹ ṣe é sì sọ́kọ̀ síbẹ̀ kọ́ àwọn arípa tó ń jayé jù wọ́n tún wá lọ ṣe kẹ̀kẹ́ jáde á máa rìn lójú kan náà báyìí kẹ̀kẹ́ tà ní kú lójú kan náà ọlọ́mọ kúyà á máa lójú kan náà fa wọ́n rí pé tá a bá tún láàgùn á tún lè kú ní kéke. àwọn sì láàfẹ́ láàgùn mọ́yìn kálukú mọ́tò ọlọ́yẹ wọ́n náà rí pé ó ti ń sún kìbí líìlí ọfẹ mú nǹkan lórí tébù wọn pé mọ̀rígò yìí mú ọ lè rí mú ìwọ tẹ́jẹ̀ rẹ ò yọ ẹ̀jẹ̀ rẹ ti di ọ̀ ń kú bọ̀ díẹ̀ nù dákẹ́dákẹ́ onífìdí kéèyàn máa súnmọ́ bíi tààrà tó o bá súnmọ́ bíi láàrin ìṣẹ́jú kan bíi kọ́sáyé lọ sí kẹ́tukọ́ padà ni ọ wà lágùn dáadáa ọ lálàáfíà yàtọ̀ sẹ́yìn ọ̀dọ́ náà dáadáa tẹ́ ti gbó láti kéke ó rẹ̀ mí ni ara wa ń kàn mí ìyẹn láàfíà. وخذ لبنيك ولأيام ذخرا وأعطي الله خصته احتسابا وأن البر. ọmọ mi ló dá mi lẹ́kọ̀ọ́ rẹ̀ ó lóun rí kà níbì kan pé ṣe yẹn bá ti lé ní 50 kó máa súnmọ́ bẹ́ẹ̀ tààrà wọ́n á ní kí ló dé ó ní bẹ́ẹ̀ ni pé torí pé gbogbo tó ti kì lára rẹ̀ eegun tó sún kì obìnrin bá nà níbò lẹ́sìn ṣe díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ kí ni ń ṣe ń ṣe. وأن البر خير في
ló kọ́ mi. ويبقى بعد صاحبه ثوابا. òun ló kọ́ mi. òun ló kọ́ mi. lọ́rọ̀ exercise tí yẹn máa ṣe tọ̀ ní kú olójú kan náà pleasure tó ní yà nínú ni kéèyàn súnmọ́ mi. because ọba fẹ́ dán wò mọ́jọ́ bí òun sí lábẹ́ rẹ̀ ṣe press up 10 wọ́n gbé ọ dìde ni tòrọ́ ti dọ́nà ọ̀run ṣùgbọ́n tómi bá wà ń bẹ̀ ọmọ lọ 150 báyìí tí wọ́n máa ní ẹ̀ẹ́mọ̀ ẹ̀kọ́ kí ni ó pa mí èmi àyọ̀ǹgẹ̀ ó sì ń kú lọ díẹ̀díẹ̀. وأن البر خير في حياتي ويبقى بعد صاحبه ثوابا. الله. Aliva. Ṣé mo lè wí mi? Ṣé wàá sí kìíní? Ẹ̀yin náà ń ṣerú ẹ̀. وأن البر خير في حياتي. Gbogbo Lam Yazukiu. لم يذق قط لذة. Gbogbo ẹ̀dá tí o bá gbọ́dọ̀ obìnrin kọjá kó láàgùn kó mọ̀ tí ń ṣe kò gbádùn ayé rí. فذوقوا. Dákẹ́nu rẹ̀ dákẹ́nu rẹ̀ ìwọ́n ń gun mọ́tò ọlọ́run gun nǹkan. Ayé wo ló wà níbi mọ́tò gungun tí táyà rẹ̀ ó jò? Tọ́mọ yí táyà lójú gbẹ́ kò sí àdùn ayé tó tó obìnrin. Gbogbo ẹnu mo sọ bẹ́ẹ̀. Tó bá dá àyè kan tẹ́ ọ lé mọ́ mọ́ ọkọ̀ tó ń jẹ mọ́. Kí ló kọ yín ṣe ewu jẹ̀yìn gbogbo tó mi látàárọ̀ orí mi ò pé mẹ́fà ayé mi ọ̀run mi gbogbo nǹkan mi. ومن لم يذقه لم يذق قط لذة. Ìwọ lọ gún mi ń kẹsẹ̀ فذوقه kẹsẹ̀ táàrí mi. صاح ما قد أذقناه. Wá sí mi lórí táàrí mi gẹ́gẹ́. ومن لم يذقه لم يذق قط لذة. Bàbá. فذوقه تذوقيا صاح ما قد أذقناه. Táàrí mi. فذوقه تذوقيا صاح ما قد أذقناه. من لم يذقه Ẹni tí o máa ṣe bẹ́ẹ̀ fún un. لم يذق قط لذة. Bàbá ò gbọ́. فذوقه تذوقيا صاح ما قد أذقناه. Ará òun wọlé yàrá òní. Allah. Ó ní wọ́n lọ́n fún mi lágbára kí n máa rí ẹ ṣùgbọ́n kí n má rí mi. Allah. Ọlọ́run ni mo fún ọ. Ẹ dọ́kun ẹ tẹ̀lé mi. Ẹ tẹ̀lé mi torí Ọlọ́run ni. Wọ́n máa béèrè pé wáàsí wo la gbọ́ rí. Ọ̀pọ̀dé ẹni tí ó sọ ń tọ̀ gbọ́ rí ni. Ẹ̀ka àfẹ́ ìjókòó. Ó ní fún mi lágbára kí n máa rí ẹ kí n má rí mi. Njọ́ tá a ti ń pa ewu èṣù ta lórí rí. Satar èyí tó wá le jù tí mo fẹ́ sọ ni lè tó kàn má bọ̀. من لم يذوقه لم يذوق قط لذة. Ó ní atasawwaru lahum fi kulli suratin shi'tu. Allah. Ẹ dákun. Ó ní wọ́n lọ́n fún mi lágbára kí n máa yí padà sáwòrán tó wù mí. Ẹ jẹ́ wà very careful bẹ́ẹ̀ o. Èṣù lè di oúnjẹ. Ọlọ́run fún lágbára pé ibi tí mo fẹ́ bù níwọ̀n náà bù. Fine, ìgbà ti dénú. Ó ní fún mi lágbára. Alimaza. Bó o lọ wí. ومن لم يذوقه لم يذوق قط لذة. Adébísí. فذوقه تذوقيا صاح ما قد أذقناه. Ó ní kí n máa yí padà sí àwòrán tó wù mí. Àwọn èèyàn ò kíyè sáàrin. Obìnrin tá a tó fẹ́ tọ́ fẹ́ràn èṣù nù. Tí ń béèrè owó tó tó kan fámílì ọ̀ sí yín. Obìnrin tó ṣe wòlímọ̀ tán tí ò wá kí ọjọ́ kejì tó wú tútútú. Kí ló ń ṣe ẹ́ máa ìdí á? Sẹ́lẹ̀ mọ̀kọ́ pọ́lá lọ́jọ́ bí mi. Kí ni ó ṣe ń jẹ mọ́? Owó wòlímọ̀ ló fẹ́ náà.
èṣù nu tí ò ní jẹ́ ọtẹ́gbẹ́ fílẹ̀ jí ó máa lọ. Ó lójú obìnrin tí yẹn máa ń sàmù ibà sí. Obìnrin tí dìmáàndì rẹ bá ti pọ̀ jù mọ́ sàmù ibà sí jí ó máa lọ ṣetán ni. Obìnrin tó wá kí ọ lé bàbá rẹ tó di pé ń jò tí ò ní kọ̀ọ̀kan. Tó wá lóun fẹ́ di irun, ó fẹ́ ṣe irun 50,000 èló ní gbogbo ara rẹ̀. Bó bá yàlù ẹ kó yàlù hàn. Inni bulitu bi arba'in ma sullitat. Ẹgbọ́n tí ẹnu rìndọ́ sọ nípa ìyàwó wọn, ìyá bàbá tí ń pé mo mọ̀ dáadáa kò já sí rí mi ó tú. Ẹ̀yin obìnrin tẹ̀ wá ń bì ọ̀pọ̀lọpọ̀ yín ká èṣù ti kó sí nínú ẹ̀jọ́ kọ yín orówó họrí. Ẹ̀jẹ̀ burú tẹ̀lé kóbìnrin fẹ́ jẹun bàbá ń Bàrígà kóbìnrin ó fẹ́ jẹun kó wá fi ẹja mẹ́rin ṣètọ́wò kò tí ì tọ́bẹ̀ o kò ì tọ́bẹ̀ fa bàbá wá nǹkan ṣe sí i gbogbo yín tẹ̀ ń wóbìnrin tó pupa ká oníjìyà yín ó jèrè yín lówó tí wọ́n fi rọ́ṣẹ́. Illa li ajli shaqawati wa ana'i. Sàùtí ọ̀rẹ́ mi sáàrí tí ń dà á láàmú lónìí ẹni kí ni dá mi lóhùn copyright mo ti lágbájá ṣe lèmi náà ó ṣe fáńkì hu máa tọ́ ọba lakunmi náà nìṣá dédé sáìsì yìí ni ẹ fẹ́ àmì ń bẹnu obìnrin 1,000 tí wọ́n ṣe bẹ̀ ọbẹ̀ àṣepọ̀ ni ó ṣe ẹ̀fọ́ ni ẹ sì rún ẹja sí ẹ sì jẹun lẹ́yìn kódà yóò tún ra gàrí ń bẹ àtàbí kàn yín sẹ̀mú. Sàùtí. Illa li ajli shaqawati wa ana'i ibilisu. Bàrígà bá lọ fẹ́ mi kan yòyòyò síbẹ̀ kọ́ ìwọ ló fẹ́ ẹ tó ṣe pé àgbò tí ó jẹ ń ra bùn ni ẹgbọ́n tí ń wí màálù ń ra bùn ni ẹ tẹ̀lé mi Bàrígà nù ó dá wá kí ṣéwù lé ìyàwó ṣéwù ń rún kan mọ́ lọ 50,000 dídí tó pa ní mò lídìí tó ọmọ tàpá síkú. Mo ń sọ̀rọ̀ kọjá àyè ó ní jẹ́ kí n lè máa yí padà sí ẹ fi kulli suratin ṣe gbogbo àwòrán tó bá wù mí kí n máa yí ra Ọlọ́run ni mo fún ọ ẹ tẹ̀lé mi o Ọlọ́run bá Ṣètánì jà ni kò gba agbára tó fún Allahu Akbar. ẹ dá mi lóhùn Ṣètánì lè di ilẹ̀ torí ilẹ̀ plọ̀tù kan fámìlì lè run tán wọn ò sì ní fura pé èṣù nu ẹ tẹ̀lé mi nígbà náà wọ́n máa sọ o lọ́dọ̀ wa ń bẹ̀ yẹn ẹnìkan ṣe kíní kan gba ayé pariwo ilé méjì báyìí ó wá ku ẹsẹ̀ mẹ́fà àwọn wá sí òkú sálàfo ìkan wá ní òkú ẹsẹ̀ kan ti bọ́ síbi tó kàn ó wù ilé tí kò tó kọ́ sálángá ilẹ̀ tí ò tó ẹ sì wú òkú àwa àfẹ́ ní náà ǹjẹ́ a máa ń tó fa èṣù láàrin wa dòní ṣé ẹ máa tẹ́sù sọ̀rọ̀ rẹ̀ dàbẹ́ mọ́ èṣù sọ̀rọ̀ ẹ di mọ́tò irú ọkọ̀ alágbájá gbọ́dọ̀ gun jìbìtì ní lù èṣù ti kó sí ọ lẹ́mìí ṣé wọn ò fẹ́jọ́ rẹ sùn ọ́ jẹ́ wọn bá tiẹ̀ lọ. èṣù sọ̀rọ̀ ẹ̀dílé kíkọ́ lónìí àwọn afẹ́ wa ń sí èrè bẹ́ẹ̀ sì ni kálukú ni ó lo àsìkò tiẹ̀ tó bá tó bí ò bá tó ọ̀ lè kánjú déwájú sàárè lọ ti bàrà rẹ̀ tẹ́ bá fẹ́ ká ṣe wá àṣìkáṣe tẹ́ bá fẹ́ kí n dákẹ́ inú mi. èṣù ti gbàyànjá lọ́wọ́ Ọlọ́run pé kò mọ yíra àwọn padà sí tó bá wù ẹ̀ dá mi lóhùn èṣù wá di mọ́tò lónìí ẹlòmíì ti lẹ̀ yín agbó ti lọ tọ̀ lẹ́ẹ̀mẹ́wàá síbi sí àfa yìí náà ni wọ́n á di abẹ́ mu ìtọ́ wa ń gbà mí kí ni ẹ̀ ń sà tá a sà kí ni ẹ̀ ń jẹ tá a jẹ ìwọ kọ́ àkọọ́lẹ̀ ló takò ọ́. Ari qalbaka li'ani wasalim lahu liqada. ẹ̀yin àfẹ́ ẹgbẹ́ mi tẹ́ ní sọ̀rọ̀ ọkàn rẹ ti ń dààmú fún nísìnyí bàbá bẹ́ẹ̀ bá ti rẹ́fọ́ jẹ tó fẹ́ bàjẹ́ kódà tó bá sun orí ẹni kò ní kó má sàlẹ̀ orí bẹ́ẹ̀ di èmi lẹ kó sẹ́mi ti ń pa ẹnu ẹ̀yìn ọ̀dọ́ àfa ẹ̀rí kó àfa bó ṣe pọ̀ tó nísìn ẹ̀ ń léèyàn tó ti ga ni
èèyàn máa sáré tó bá ti bá yàn fílẹ̀ jẹ́ wọn bá tiẹ̀ lọ. وسلم له القضاء. bàbá ló jókòó yìí nísìn dédé wọn tí kò yàn lọ́nà ẹlòmíì tó bá pa lóde wòlímọ̀ yóò sọ fún ìyàwó rẹ̀ pé ẹ béèrè tó bá wù àkọọ́lẹ̀ ni sọ́lọ̀ ò sì fún adọ́gba o ẹlòmíì ń da ìmọ̀lẹ̀ ní sí orí ẹ̀fẹ́ lè ya àwọn agbẹnu òkè bẹ̀rẹ̀ pàrọ̀ náà lọ lẹ́kẹ́ orí tiẹ̀ náà nà tó bá rọ́ lówó tí ń náwó kó sinmi ọlọ́run ò ní fún atán ó lè fún atán àmọ́ kò ní fún atán. àwọn afáǹfìtì náà báyìí kálukú ò sáré ara rẹ̀ mọ́ ẹlòmíì ní ń wò lọ́ọ̀kan táyé rẹ̀ fi bọ́mọ lọ́wọ́ kò mọ̀ kí ló tẹ́ dákẹ́ kó máa rún ìmọ́lẹ̀. تفوز بالرضا. ẹlòmíì náà fẹ́ sèkó omi jẹ́ inú ìdá báyìí nísìn yóò wá tẹ káàdì yóò tún lọ parọ́ ọ̀run wá bó bá dàgbàdo ta adìẹ gan onígbè àkọọ́lẹ̀ ó takò kó da àgbàdo ta àgbàdo ọ̀fẹ́ adìẹ òní wá gbé kí ni ó sì fọ́ lọ bọ́lọ̀ ti kọ́ tiẹ̀ nù. Latifu tí a kó fún ọ ṣèbọ ọ̀sà tó jẹ́ ń bò bí yọ sí ọ ṣèbọ kí mọ́lẹ̀ lójú oorun àpẹẹrẹ pé kádàrá takò ọ náà nù ṣebí rọ̀ wá níyà rẹ̀ ṣèbó bí rúbujú báyìí ní tó pupa ń sì ń fọ ọ̀rọ̀ ọ nítan láàrin sì wọ̀nyí ń gbọ́ sì súnmọ́ ọ̀ tún padà sólòsì ńgbà tá a ti kọ́pọ̀ ní lówó ọ̀sà ó jẹ́ ó tún padà ní ó ṣe ni ẹnu kò yẹ kó ṣe kinní òní. تفوز بالرضا. àwọn àfa aláṣírí ni àwọn àfa aláṣírí ni ẹ tẹ̀lé mi tí ẹ bá sa Latifu dojú àmì obìnrin ni ó pọ̀ fún ṣùgbọ́n tóbìnrin bá pọ̀ aládàáwò ni ó pọ̀ nù wọn gẹ́gẹ́ bí bàbá Ànábì Muhammad níjọ́ tí bàbá rẹ̀ àgbà mú wọn ká pé èmi mo ní bí èmi náà mo nílẹ̀ abàmì ń gbọ́ báyìí ó wá lóun fẹ́ tọ̀ ló bá rí omi kan omi wọn pé mú mi àmọ́ tó o bá ti mú mi tán ilé ni ọmọ lọ rọ́ọ̀lù ìyàwó rẹ̀ ó wá mú omi tán bàbá yóò dọ́nà lé báyìí ló bá kan obìnrin kan tó pa wọ́n ń súnmọ́ òun náà wọ́n ń sá ẹni máa lọ lẹ́nì ló bá lọ súnmọ́ obìnrin nílé yóò padà wá báyìí màmá ní ìfẹ́ ọmọ ohun tí mo rí lẹ́ẹ̀kan ti kúrò lára rẹ̀ gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń lu ọṣẹ tẹ̀ ń mu nǹkan wọ́n rí n tó pọ̀ lára yín àwọn obìnrin tí ń wá wọ́n fẹ́ kó àlùbáríkà yín lọ ni èmi ní mẹ́rin mo súnmọ́ obìnrin mẹ́rin lójúmọ́ èwo lọ súnmọ́ tó fi ní láàrin bẹ́ẹ̀ ṣòbó sì ta ọ́ náà ni. ìrítẹ́ aróbìnrin lẹ́yìn ń kíyàn láwọn ọmọ tó ṣe pé wọ́n ti lọ parí sẹ́ńbì kan wọ́n ní lọ súnmọ́ ẹni tó lógo kó súnmọ́ ọ ní ẹsẹ̀ fún. ìwọ lòun náà fẹ́ lò bí ẹni tó lọ wẹ̀ sáàrin ọjà ó kárí àbí ẹnìkan sì ti parí iṣẹ́ kànkàn àárín ọjà ní wá ló bá yà tó lókun tiẹ̀. أريق البكال آني وسلم له القضاء. Satar òun lọ wẹ̀ sáàrin ọjà ẹnìkan sì ti tó sẹ́rẹ̀ jọ tó kù náà ní kànkàn kínni ló bá yà ọlọ́run ń ṣe ta ló wá jura wọn lọ. تفوز بالرضا. bí ìgbà tá àti ìdáǹpa àwọn púpọ̀ ìbò kan wá sí Nàìjíríà òun àti bàbá tí wà ní Kìrìn tí jẹ rán mi létí ọkọ rẹ̀ Aládòkun lèmọ́ bá ṣe fìrí ó kàn kó sínú ògò ni wọ́n wá ń gun kẹ̀kẹ́ nínú ògò Aládòkun lọ́wọ́ máa gbìyànjú òun bá gbé gómì àti kẹ̀kẹ́ àti èmbó ló bá di wọ̀ níkùn rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tọ́ lọ sọ kẹ̀kẹ́ sáàrin ọjà ẹnìkan wá kẹ̀kẹ́ àrin ọjà ká yóò kàn tó lu ọ̀pọ̀ ni ṣé ẹ ti rí dédé tí wọ́n kó jọ yóò kàn ló lójijì ni ṣètánì ń bọ̀rọ̀ ọbọ̀ dàmí lóhùn. فالأصل لا يتحول. ọlọ́run jẹ́ alálùbáríkà آمين. ẹ̀ sí àmì nàní. آمين. ó wá ní wọ́n lọ hasbi ó ní mo ti béèrè tó tẹ́ mi lọ́rùn walakin zidni fún mi lẹ́nì kí n tó máa lọ ó tún dé bàbá yìí ní kí ló tún dé ọlọ́run lẹ́nì tí ń fún ọ ni pé èmi ọlọ́run fúnra ara mi ja'altu laka wa li zurriyyatika fi sudurihim awtana ìwọ èṣù yìí àti gbogbo àrọ́mọdọ́mọ rẹ tó o bá bí àrọ́mọdọ́mọ ádámà ọkàn wọn ni kó máa jẹ́ létẹ́ ẹ̀ máa gbé.
gbọ́n tí ń wí ń tẹ́ fi mọ̀ ẹ kọjú sí mi idol ìdán obìnrin tá a jọ sùn lórí bẹ́ẹ̀dì fa tẹ́ ẹ ti yanjú ara yín tán ní wàá ní ọ̀hún ọ̀run orí yín fọ́ ẹ̀yin náà láàgùn ẹ wo ó ti ṣe my dear kọjá o my love kọjá o kílẹ̀ tẹ̀ ń láàgùn báyìí kílẹ̀ tí ì ṣe tẹ̀ ń láàgùn wọ́n sì ní mọ́ fẹ̀yìn náà ẹ̀ pẹ́ kú nìran yín èmi mọ̀ fi pílò di ọ ní mo bàbá yín ò tó bá fìn èṣù dẹnu. bẹ́sù ò bá máa gbénu wa ọmọ tẹ́lọ̀mí lọ ọdún 15 kó tó rí bí yóò máa fi kùmọ̀ ẹ̀rọ ná kùmọ̀ tí a fi ń tilẹ̀kùn lẹ́yìn ọ̀ ní gbọ́ràn sẹ́ni pé sùn ní ń dálà mú ó yẹ kó rántí pé ọmọ yìí kò ń torí bí òun ṣẹ̀sìn. bẹ́sù ò bá máa gbénu wa ọkọ̀ tó rà láwìn tó ti sanwó rẹ̀ tán ọwọ́ ń sá 180. bí ìbá ṣèṣù ta ló yẹ kó rìn díẹ̀ kó páàkì kó tún fẹsẹ̀ rìn kó tún wọnà kó tún rìn díẹ̀ kó tún páàkì kí wọ́n lé mi lólógó ní àti ìsanwó rẹ̀ tán. ó ní kásẹ̀ lé. ẹ dá mi lóhùn dáadáa fa bí ìbá ṣèṣù ẹ̀yin yàwó ẹni náà níwọ̀n tó ọmọ yẹlé àfàtọ̀ kojúbọ̀ kọ́ tó ríbi ìjòkó sóyè kọ́ tó máa yúnra tó ń rira bí ata bá ọba kọ̀wé kò ní dáa fún èṣù ní sí ọ gbẹ́dẹ̀ yìí bá kọ́ ọba ọyìn ìpinnu àlìkìyàmọ̀ lọ́ọ́ ti lọ lọ́kọ̀. èṣù ní dọ́là mú ni ẹ̀yin obìnrin ní náà kí ló tẹ̀ dá mọ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀rọ kọfẹ́ ládùúgbò ẹ̀ mọ̀ kú oríire ládùúgbò ayé tó ọ̀bàjẹ́ tọ́lọ̀ wá ní kọ́ fẹ́ ẹni tí ò wo ìtàn rẹ tó fẹ́ ọ pẹ̀lú bọ́ ọ ṣe rí ìgbàlọ̀ tó wá dáná ó ní dáná lónìí ó fẹ́ kí wọ́n sí fáìlì àná hàn. ẹ jẹ́ sòdodo ọ̀rọ̀ àbí ká máa lọ lé ni èṣù ní gbẹ́nu yín ni bẹ́sù ò bá gbẹ́nu ẹ̀yin obìnrin ẹ̀ máa ní tọkọ yín ò bá kú kó kú nígbà tó wà láyé gan ẹ̀ ń rọ́jú tọ́ ọmọ ẹni tó bá kú apá rẹ̀ kan jánu lẹ́yìn tẹ́ ń sáré kọ́kọ́ yín ó kú àsọ̀nà mẹ́rin ọ̀nà mẹ́ta lè ṣùgbọ́n àmúyàn kí n jòkó àná Saoty wà níbí kódà bó ṣe wákàtí kẹjọ tẹ́ra wọn lọ́rùn àwọn la ní kí wọ́n máa ga àgbọ̀rọ̀ máa sin tiẹ̀ mọ́ tiẹ̀ ní fi ń ka yín lójú pé alálejò ẹ̀jìn sáré yẹn ju ara mi ẹni bó lọ nà àkọ́kọ́ o àdébìnrin wù ló béèrè o bàbá pé bó lọ ti máa mú yàn jù èṣù tó jẹ́ ní ẹ̀kọ́ nú wa tó ń bí lọ́rọ̀ tí fi túmọ̀ sí pé ká gbọ́rọ̀ lẹ́nu ẹni tí ò wúlò kò ní ká má tẹ̀lé bọ́rọ̀ bá ti wúlò. ẹni tí ò wúlò àgọ́ ara mi ò wúlò ẹni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí mo bóde ń bẹ ń tó wúlò ni. nọ́ọ̀bù tí wọ́n máa ń ka àlè tírìtẹ̀ pẹ̀lú kọ́fà rẹ̀ nọ́ọ̀bù mi ń bẹ kọ́fà rẹ̀ wọ́n sì yànmọ̀yànmọ̀ ọ̀rọ̀ burúkú ló wà nù rẹ̀ ìmí sì ń bẹ ipò rẹ̀ ó ti gbó ọ̀rọ̀ gidi ló wà nù rẹ̀ àìmọye ara rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tí ọ̀rọ̀ dáadáa ń bẹ nú àgọ́ rẹ̀ àìmọye ara tó fáìn tó ṣe pọ́rọ̀ orí ibú ló wà ń bẹ. ẹ sì dá mi ló mọ̀ ẹ wá fẹ́ gbọ́n tó sọ àbí Musiliu Smith. Ibilisu wa dunia. kí n ráyè sàdúrà ẹ dọ́kẹ̀dọ́kẹ̀ kọjú síbí. Núhù níwà ṣètánì ìbò lọ́ọ́ tí máa mú yàn jù. Ó ní àkọ́kọ́ indalgadab ẹlọ́kẹ̀ kọjú síbí. Ó ní bí èèyàn bá ń bínú satar ó ní mo súnmọ́ ńgbà náà. Èyí tẹ̀ ń bínú ẹ̀ mọ́ sì sọ. Ọ̀rọ̀ tí o ti tọrọ àfa wa ń bá yẹn lérí èmi rẹ jọ kó sínú bóyá ọjọ́ rẹ ti pé wọ́n lé ọ lóko pa. Ẹni bá lè bínú jù kò lè rí ayé ṣe. Àwọn èèyàn tẹ̀lé mi. Ẹ̀yin ìyá wa ẹ máa dáhùn tí màá ti ń pè yín o. Ẹni náà sẹ́fẹ́ kó yẹ yín bí ìyá sí mọ̀tàrẹ̀ sẹ́fẹ́ kó yẹ yín. Ẹ dá mi lóhùn gbogbo ohun tẹ́ bá rí tọ́kàn yín kọ̀ lára ọkọ yín ẹ lọ gbé mi. Ẹ̀yin tẹ́ bá fẹ́ àfa kó bẹ̀yìn àfọ ní ṣòkòtò yìí kí ló ń ṣe é kẹ́ tí bá ti wọ́ ju ìpàkọ́ rẹ bá nǹkan bọ̀ lórí
lọ́jọ́ kó lẹ́ ẹlẹ́jọ́ dìde kọ́ lọ wá bí jòkó sí. àti yóò bá ànábì òwá ni sẹ́bẹ̀yìn lẹ́ni wá sòdodo ọ̀rọ̀ ẹ̀ dá mi ló mọ́ ni káàrin obìnrin lónìí ìbínú ni ò jẹ́ jèrè ọkọ pàtàkì jùlọ ẹ̀yin tí ọkọ yín wà lójú aago ń bí abẹ́yìn obìnrin tẹ̀ wá bí tẹ̀ jẹ́ ìyàwó àfà tẹ̀ ń sáré kọkọ yín mọ́ níyàwó 2 mẹ́ta àdúrà yín ò ní gbà lórí wa bẹ́ẹ̀ sàmí kò kàn mí dandan kọ́ ni ká sọ̀rọ̀ ẹ túká ẹ nítorí kí ni gbogbo ilé àfà tí ò bá ti kún fọmọ ayé aláyé ni ó ṣe kú ọmọ kí ó firi wọn lọ ọmọ sẹ́ ó firi yóò lọ ọmọ lókù tí ó sì ọ ìdẹ gbogbo yín ṣe family planning ẹ̀ ń yí kan dílé ọmọ bóyá tí ìbí débi ọmọ tí ó yàn. kí ló tó ń sọ̀rọ̀ mọ́ bàbá wọn ò sì lẹ́bi bí ẹ̀yin àfa tẹ̀ ń bóbìnrin múlẹ̀ ha ẹ̀yin sọmọ ọkọ ọwọ́ ń sọ fóbìnrin kó bàbá bínú òun ní fẹ́ yẹn lé ọ òun lówó tí ó pa òun kẹ ọ àmọ́ ń fẹ́ yẹn tí ó bá dúró yóò dúró tí ó bá ní dúró kò ní dúró ẹ̀ ń bóbìnrin ṣeré gélé ẹ̀ ń promise ẹ̀ ń gbé Kùránì ẹ̀ fi ń gbá orí lórí tí ò dáa tẹ́lẹ̀ ìwọ tí ń kọ́ ọkọ tí wọ́n ti kọ́ ọkọ rẹ̀ ń lé yín níbi táyé rẹ̀ ò dáa dé wọ́n kí wà láì tí máa fẹ́ yẹn lé orí ìkó burú sódà tẹ́lẹ̀. àfàṣẹ níyàwó kan alábòsí ni tíyàwó yín bá lọ mọ́kàbọ̀ lẹ́ ń pẹ́ wọ́ sí lóṣù kan àbọ̀ tí wọ́n fi sí ńlẹ̀ o tí wèrè òru wá gùn yín bó lẹ sàbá sí ṣé mùrídà onídàrá àti àtàwọn ẹ̀mùkẹ́dàbá àṣeyà tẹ̀ ń gbé súnmọ́ ẹ̀yin rọ́wọ̀n ara rẹ tó kún kẹ́kẹ́ ńgbà tíyàwó rẹ̀ ò sí ńlẹ̀ bó lọ jọ ọ́ìlì sí. ẹ̀yin àfáà ni mo fèsì bó lẹ ti rí ké ẹ̀sìn yín ò lè pé tábà tara wa lókù kò sí àfáàní láàrin tó lè lóun níyàwó kankan sí ajẹmọ́ lórí tí ò ní kádìí ẹ̀ lóru. abájọ tó fi fẹ́lẹ́ wọ́n ní mẹ́rin làwọn ní bàbá yìí tó senior mi o. bàbá wọn yọ sọ̀rọ̀ àti yóò bá ànábì òwá fa. ẹ̀yin ẹjọ́ ìyàwó wọn rí mi encourage àwọn ọkọ yín kí n kóbìnrin jọ àmọ́ wa ti dá ká dá ọ̀bọ̀nù sọ̀rọ̀ wa ti dá kọjá nù ayé kí ló dé tẹ̀ fẹ́ kí ọkọ yín ó fẹ̀yìn lé kí ló dé irú owó òsì wo nù ìjọ nǹkan tóbi ni wọ́n bí omi ojú wọ́n fẹ́ mẹ́rin tó kú lẹ̀ ká tó wíṣìn tẹ́ pọ̀ bí omi àgbàrá òjò ọ̀rọ̀ tí ń sọ yẹn ní dùn mọ́ pẹ̀lọpọ̀ òun ní kẹ́ bá mi sọ̀rẹ́ o ẹ lọ ronú ni tẹ́ bá délé ẹ lọ ronú o kódà tó bá lówó tọ́ọ̀bù mi mọ́ rẹ lọ́wọ́ o kọ́ tẹ̀ lódodo ọ̀rọ̀ ni o ẹ ti pa àwọn ọkọ yín lápárọ̀ ẹ jórí wọn ó pé mọ́ mọ́nìkà kí ni ó ṣẹlẹ̀. kíkà yóò kàbí sí mẹ́nu mi àwọn obìnrin wa bínú débi pé ẹ kọjú síbi kílẹ̀tẹ̀ nǹkan rí mọ́lẹ̀ bí àgbò. bàbá mi sigi ni ẹ gbọ́ tí ń wí ni tani ọmọdé sigi ni ọ̀dẹ́lẹ̀ alájí àgbàrún nǹkan sí ọ̀nù. ẹ jẹ́ bọ́ obìnrin sòdodo ọ̀rọ̀ ẹni kọ́ ló ń kẹ́ ọkọ yín ayé mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ ayé ilé bàbá yín ẹsẹ̀ lé ní ayé ilé ọkọ bẹ́ẹ̀ bá ti da ayé ọkọ rú ẹ má retí ayé ilé ọmọ. ẹ̀yin sunkún òsì kọ́kọ́ yín kóyàwó jọ kílẹ̀ mọ́tọ́ ọmọ yín ò dánwò. ogun tá a fèsì lónìí nù pàtàkì jùlọ ìyàwó àfà bálejò bá délé ẹ̀mọ́ wa rúrò mọ́ yà ẹ̀lẹ́ ẹ̀kú ìjòkó lọ́ mọ́ wọn lójú ìwọ tó ń já gẹ́gẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀ ọ̀rọ̀ kó wọ ọkọ rẹ ni àwọn tí ń wá ní kádìí ẹ̀ wà bẹ́ẹ̀ bọ́ fi ní lọ tiẹ̀ bàjẹ́. Ibilisu wa dunia wa nafsiya wal hawa kayfa al khalasu wa kulluhum a'da'i. Sauti arẹwà dákun fún mi ṣẹ́jú mẹ́wàá sí i èmi lè ń bá kẹ̀yìn obìnrin ní náà wọn ò dá mi lóun mọ́ ni tí o bá lè dáhùn ọkùnrin ẹ dáhùn ohun tó jẹ́ máa sọ yìí ẹ kọjú sí ẹ̀yà obìnrin bí yín ni ẹ gba owó bí òkè
owó tó ní pé báyìí pure water báyìí sọ̀bọ̀rọ̀bọ̀ kò lè pàtí èkú báyìí àsálà báyìí pakò ní ẹgbàá láàrin ìṣẹ́jú márùn ní ẹ kó fún hegege ẹ̀yin tẹ́ ní kí ni ẹ mú lára kéwú ẹnu yín wọ̀ nígbẹ̀ kí lẹ́ fi kún wa gbogbo ọkọ̀ tẹ́ rí títí àfà ló kó wa èwo ló fìtì ẹ̀ náà yín bẹ̀ tẹ́yìn pé wọ́n ń fẹ́ àfà lónìí gbogbo ọ̀rẹ́ tó ní kó má fẹ́ àfà ojú tì dandan tí yóò pa lọ́jà tí ó wà tilẹ̀kùn tí ó mọ kà tí ó dọ̀bálẹ̀ tí ò ní mọ bí ó kàdé mọ́ ní ẹ kó fún yẹn lásán epo ṣe yẹn sàn bímọ láyé ni ìyàwó àfà náà máa gbowó kò náà fún ta ló kẹ́ni kẹ́ pẹ̀lú ìyàwó olówó ó ní o ẹ̀yin ọmọge tẹ́ kù níbí táǹkì fún ikẹ́ fẹ́ àfà tọ́run rira bí ata ń rọ lélẹ̀ àwa la pọ̀ mẹ́nì kẹ́kẹ́ tó lọ. Allah. Ọ̀fàwí bàbá lábẹ́kúta ànúkọ́ mẹ́nìkan wọ́n ti jú rẹ àdìgá ló tó sí ànábì kò lè ṣéwù ṣé mo lè rí nọ́mbà yín mo fẹ́ sọ ọjà mi tí ò yá lọ sọ ẹ ló kì í sọjà ní ìyá mi gan ní ìyá ẹ má yanjú mi. kí n kàyókù àbí n dákẹ́ okùn méjì péré ẹlẹ́ẹ̀kejì tí ń rún wá tẹ́sùn máa gbà mú bàbá yìí bàbá arámọ́ ejò tó mẹ́rin àwọn tó wá sara fúẹ́fúẹ́ wọn kó mi jọ ni ẹ̀rí bí èmi ni àbára fúẹ́fúẹ́ àtẹ̀yí bàbá mi náà òun àti ẹwọ rẹ jà sí nǹkan mi kò jẹ́ súnmọ́ ni a ní bàbá yẹn rí nǹkan ni ó ní mílà mo ní lọ máa lọ. bàbá ṣé mo lè kà kejì ẹ̀yin obìnrin ṣé mo lè kà kò ní dìjà aṣáhàwà èso àmọ́ ti bí adùn mú yẹn o ìjọba very careful tádùn bá ti pọ̀ jù èyí ó parẹ́ kíákíá gbogbo àwọn afáàtà wà ń bí ẹja sinmi adùn díẹ̀ ọparí wòlíì mọ̀ wá lọ rẹ́ǹtì hòtẹ́ẹ̀lì àgbàtọ̀ náwó tó wọ kírẹ́ ọ̀wá ń kọ́ọ̀lù fún ẹja tí ìyá rẹ̀ ò rí jẹ. kó mọ yalu yín lọ bàbá ló yalu à ó ní ẹ bá mú ẹja tí ń lọ ẹ bàbá rẹ jẹyìn ló kú kíákíá. àṣìntì sọ fún mi pé ẹja adùn ẹja dàdúró ọ̀tẹ́ tábà bíìdì ayé wa débì kan fúnra adùn ni ó wà. gbàtà wa kí mi ń jò ní ẹ̀wọ̀n pé àìmọ́ bóyá gbogbo tẹ̀ ń kọ́ ẹ̀ bó o lẹ́sẹ̀ wá ṣe mo wá fún ilé sí kan mo ní mo ronú ọ̀la ni níjọ́ tí ń dàgbàdàgbà tí wọ́n gbé mi kúrò ní Central Mosque lágbàlá gbónúkọ́mọ mi ó yà sí. lójú mọ palẹ̀mọ́ ẹ̀yin àfáwọsì palẹ̀mọ́ onítòde yẹyìn palẹ̀mọ́ adùnlẹ̀ ń bá ká ọ̀sàrà ṣeré 2000 5 méjì bàrígà ó sì parí ẹ̀ ń wá yán ó lè bí òjẹ́ ìpamí látara ayé rẹ ti bàjẹ́ ibùyọ̀ ní òpó ọmọ kéèyàn ó kí mọ́ọ̀tì méjì bọ́nu lẹ́ẹ̀kan náà gàgàgàgà ẹ dákun ìgbádùn wo ló wà ń bẹ̀ ayé òsì lági ọ̀n tún mílíkì sí mọ́ọ̀tì ó ní mo fẹ́ kí n ti dáadáa bó kí ló bàjẹ́ lára ẹ̀ ẹ̀yin obìnrin ẹni náà ṣàkàkẹ́ sùn omu yín ẹni kọ́ lọ́ọ́ mọ́jì omu yín ẹ dín adùn kù ẹ ṣayé bọ́kọ yín bá ṣe mọ́ adùn yín ti pọ̀ jù wọ́n náà wọ́n bọ́kọ rẹ̀ ṣe mọ́ láàrin mọ̀lẹ́bí tẹ́wọ́n ní ọ̀dáwò ní máa dá kàn ọ̀wá ń sunkún ń fẹ́ lọ sọ bright orí rẹ̀ bàjẹ́. lọ́kọ tí ò tí ì rówó fi ránṣẹ́ sí ìyá rẹ̀ ìwọ kan wá ń sunkún ẹ̀yin ìyàwó wọn ẹ kọjú síbí ẹ̀yin tàbí lẹ́sìn ṣèwọ́lẹ̀ tẹ́ láyé yín ò dáa kí ni ìyá yín rí wọ̀. bàbá
bàbá wájú mi là gún mi ní kẹsẹ̀ gún mi lẹ́sìn satar mo fẹ́ ṣàdúrà nìyẹn ẹ̀yin obìnrin tí ṣáwá ń dà láàmú tádùn ń dà láàmú ẹ lọ reduce yẹ ọkọ rẹ ń gbélé mi rẹ́ǹtì ọ̀sùnkún kó kọ́lé ọ̀sùnkún kó ralẹ̀ ìwọ sunkún pọ̀ fẹ́ jẹ ìpanu gò kí ni ti ya kúdùn ṣe ìyá ń dá emúrí kan tó ṣe fúnra tó fẹ́ dànù ẹ̀yin ra ìpanu gò omi inú ke lẹ́yìn tí fámìlì àṣẹ ọkọ yín ń jò ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún náà ti ń sú omi nílé bàbá rẹ̀ ọ̀wá ronú kó kọ́lé. wọn ò tẹ̀lé mi má bàa ó kẹyọ kan àbí sọmọlẹ wí kẹta ẹ dami lónìí wàlẹ hawa Adébísí gbogbo àtàwọn àmì ń tá a bá fẹ́ tágbára wò bá ti ká júlẹ̀ salimil amúra bí kabó. salimil amúra ilà rabbil bashar. watirukil hamma wàdà ankali fikar. ẹ tẹ̀lé mi ẹ̀yin ọmọ ìyá mi ẹ dá mi lóhùn mo wá lẹ́yìn agbo nísìn ó wù mí kí n gbé helicopter wá síbẹ̀ kọ́ ó yẹ kí n wá ronú pé ntí mo ní iná ẹlòmíì ò tún ní tẹ́yìn bá lóhùn ó tẹ̀lé ọkàn rẹ̀ pẹ̀lú tó fẹ́ yóò fà ọ lọ́bi tó ti parí kí ni kankan dákàlẹ̀ àwa ó yá ọ̀ràn tí ní í sìn pẹ̀lú ògùn Ọlọ́run. لم تصل الهوى قادك الهوى إلى كل ما فيه عليك مقال. ìwọ tó bá ti nífẹ̀ẹ́ ẹnu rẹ lọ́ọ́ tẹ̀lé ayé ó sọ̀sọ́ kú sọ̀sí ọkọ tó kú. Yorùbá ní tá a bá sáré ká má tẹ̀ bá a bá tẹ̀ ká má kú mọ́ ló kù. eré tẹ̀ ń sá ká ti pọ̀ jù kí ló fà kún fá fún ọ lọ́jọ́ orí rẹ̀ yìí kí ló sí ọ ẹ kọjú síbi ẹ dá mi lóhùn àáfàá mi níbí nísìn n tó fẹ́ náà ní Mẹ́kà tá a bá tu ọkàn rẹ̀ báyìí àti gbogbo tó bá gbà láà fún bóyá ọdún lọ́ọ́ kú Mẹ́kà jọ́lọ̀ ń rán ọ lásìkò tó bá yẹ Mẹ́kà mọ́kànlá kó fún mi bọ́lọ̀ ń fẹ́ ń mọ̀gbà tí ń búyàn méjì lágbájá méjì tàmọ̀dọ̀ ẹnìkan wá ní yé ọ nídìí Mẹ́kà àdèmọ ni tó bá sọ ní ni mo lówó rẹ lọ ẹja fún àti ń dààmú ìwọ wá ń sunkún mọ́tò tọ́ lẹ́sẹ̀ méjèèjì níbi tí àǹkà ti lọ́kọ̀ tí wọn ò lè rìn tí ń ti ẹgbẹ́ rẹ lọ́lọ́mọ láńké tẹ́gbẹ́ rẹ bímọ tí ò rí tó bí tẹ́gbẹ́ rẹ lábẹ́ tí fi ń tọ̀ lásán tí ò lè fi ṣe nǹkan míì lẹ́yìn kó tọ̀ kó wú àgànná kò lè fi dára míì mọ́ torí ẹgbẹ́ rẹ yí tó ní láti bí tó dé Ṣàgámù kó tó padà Ọlọ́run ti ṣàánú wọn ń sunú ilé kílẹ̀ ń bá ká kò ní jù bá ń lọ ẹ̀mí yín ẹ má jẹ́ owó àti ẹ̀ ní kápá ẹ sì má wá yé aláyé Ọlọ́run ti kádàrá bá ti lu ayé wa tá a bá ti lè dúró lórí ọwọ́ wa a máa sùn a máa gbádùn ọmọ tá a bí lẹ́nìí Muhammadu Murtada àbí Ọlọ́run jí ó lálùbáríkà ẹ̀ sí àmín gbangbaga amina yín kéré láàrin. amina. adúgbò fọlọ́hún abímọ ìyá òkú ọmọ wa níbẹ̀ kọlọ́hún bá wa dọ́mọ náà sí o. adúgbò fọlọ́hún abímọ ìyá òkú ọmọ wa níbẹ̀ ọlọ́hún bá wa dọ́mọ náà sí. ọmọ ló jẹ́ aránṣẹ́ pé ìmọ̀ọ́mù ṣìfì mọ̀ọ́mù àgbàlọ́fà bàbá wa Salman Hussein ṣìfì mọ̀ọ́mù lọ́fà. Ìmọ̀mù tó wọ́n Salman Hussein ìmọ̀mù Ọ̀fà ìmọ̀mù àgbà nílẹ̀ Ọ̀fà pátápátá owó yẹlẹ́nu jọ̀mọ́ mi kò sẹ́ràn tó kọ̀rọ̀ bí ahọ́n òwe Alájí Sálàmì bàbá mi ni ó lọ́rọ̀ ta nìkan sọ tán fún lówó ẹnìkan sọ̀rọ̀ ẹ̀wọ̀n mú ya fún ni. Ìmọ̀mù Ọ̀fà ọ̀rọ̀ làbílàbí sọ́njọ́sí onísàbálákàyà mọ̀ọ́mọ́ ń ló jẹ́ kí sátìrámọ̀ ni ó ṣépè fún mo ń bẹ yá káràmù ọba ọ̀rọ̀ pé tẹ́ ẹ bá sọ kó má pààyàn má jẹ́ kẹ́ kàgbákò torí ẹnu jọ má jẹ́ kẹ́ kàgbákò torí ẹnu
adúpẹ́ fọlọ́run àbímọ. ìbà ìyá òkú ọmọ wa níbẹ̀ kọ́ ló ń bá wa dọ́mọ náà sí o. adúpẹ́ fọlọ́run àbímọ. ìyá òkú ọmọ wa níbẹ̀ kọ́ ló ń bá wa dọ́mọ náà sí. ṣùkúrà lílà ìyá dúpẹ́ lékè. fọlọ́run tó fún wa níyàwó rẹ̀. ajá kan kẹ́gá ní àtú àyà àìnú rí dọ́wà olóyún kò súnfin mọ́ pé ó tún bá wa tọ́jú oyún yẹn. tó fi wá rọ́mọ bípẹ̀ láyọ̀ ọ̀pọ̀ ló ti ṣe ìgbéyàwó àrìnrìn bí ọdún méje mẹ́jọ sẹ́yìn. ó sì ń wo oyún ní káàkiri àwọn kan lóyún ṣe ló ń bàjẹ́ àwọn kan wọ́n ń bá bí kú ni. a ò fi yọ̀ wọ́n lọ́rùn ṣe la fi ń gbọ́ lọ́hùn tóbi eléyìí tó wá bò wá lè ní ìjẹ́kárí tán ká sì rí wo. adúpẹ́ fọlọ́run àbímọ. ìyá òkú ọmọ wa níbẹ̀ kọ́ ló ń bá wa dọ́mọ náà sí. àìnú rí dọ́ṣọ́ ń bẹ ní tòsí wọ́n lórí ẹkún tá a wá fa. àìnú rí dọ́ṣọ́ ń bẹ ní tòsí wọ́n lórí ẹkún tá a wá fa. ọba tí ò sọ ẹ lórúkọ àòrógùn lọ́mú mi wá o ẹlẹ́gbẹ́jẹ̀ wá ó sì ń bẹ̀ ọ̀pọ̀ ló bímọ tí wọ́n ṣe operation fún ó ti padà kúkú yẹn náà ni. kọ́sìmù ó sanwó alájí ara ẹ̀ wá iná ò ní sanwó ẹ̀mú ń bọ̀ wá. mákẹ́yìnsì bí ayé kọjú sí ohun tó bá jẹ́ tó lórí Saoty ni wọ́n ń sọ Professor Emeritus àlùpàlà olùgbà tiwa. mákẹ́yìnsì bí ayé kọjú sí ohun tó bá jẹ́ tó lórí Saoty ni wọ́n ń sọ Professor Emeritus àlùpàlà olùgbà tiwa. ọ̀pá sùfì mú kí ẹ. mo kí ẹ torí torí mo kí ẹ tùlù tùlù. ọ̀pá sùfì mú kí ẹ. àmúdá olólùfẹ́ mi ni. ọ̀pá sùfì ọmọ bàbá ń bá rí ga o. ọ̀pá ọmọ bàbá ń bá rí ga. lọ́jà ìdáyà tún ìyá gbogbo. sanwó gàníyà tún akọ̀kẹ́ adé mi. mákẹ́yìnsì dáyé kọjú sí ohun tó bá jẹ́ tó lórí Saoty ni wọ́n ń sọ Professor Emeritus àlùpàlà olùgbà tiwa. bàbá bàríkà níbi ó bá ń lọ bàbá àbá ẹ̀ lọ. níjọ́ tó lọ ṣèbí àbá ẹ̀ lọ. bàbá bàrí àtijọ́ tẹ́ ẹ lọ bàbá àbá ẹ̀ lọ. nísìnyí bàbá mi níjọ́ tẹ́ ẹ dé o àti bá ẹ dé o. bàbá bàrí àtijọ́ tẹ́ ẹ dé o àti bá ẹ dé o. bàbá bàrí àtijọ́ tẹ́ ẹ dé o àti bá ẹ dé o. adìrẹ àmọ́nàta àmọ́nà ni bàbá tó gbọ́ tó tọmọ ọba kò sí. ní ìjọ aláyé ti dáyé ṣe lábí agbọ́n gbàgbó ọmọ ẹ̀ kú. tó bá wá tún lè pé ọmọ gbàgbó bàbá ẹ̀ kú. ó ti yapa sí ìsì bàbá rẹ̀ sí ni. àdìyó lówó orí mi ò máa ní o. gbogbo àfààní bàbá mi o. tí ló bá kan lé ọ̀dẹ̀dẹ̀ àyàtọ̀ o. ọmọ gbogbo àfààní Saoty àgbà o. ṣùgbọ́n tí ló bá kan lé ọ̀dẹ̀dẹ̀ àyàtọ̀ o. Aládìyó ni bàbá mi. Bàbá mi tí ìyá mọ́ mi.
kí ìyá olóríire ìyá gbogbo wa màmá olóríire tọ́lọ́wọ́lá pẹ́ nínú rẹ̀ sáwá fún wọn lọ́mọ olóríire àìnúrìdọ́ olóríire ni. àìnúrìdọ́ jẹ́ ń sórin ìyẹn kọ́ lé ní ẹ ti gbà padà orin yín ni. èfèlè yáraka àlùbáraka nínú ìgbìyànjú lànà ọlọ́run máa ń lé. èfèlè yáraka àlùbáraka nínú ìgbìyànjú lànà ọlọ́run máa ń lé. ṣẹlẹ̀ ní ti kọ́ ọ̀rọ̀ yẹn àìnúrìdọ́ la kọ́ fún un. bàbá bàrígà ṣẹ́rọ̀ rẹ̀ tí wọ́n kọ́ ẹ̀ ọ́ nígbà yẹn àìnúrìdọ́ la kọ́ fún un. mi wá kí n kọ́ fẹ́rẹ̀ kankan tuntun bá ti padà àìnúrìdọ́. ṣùgbọ́n ṣàbó ṣe dàtọ̀ mọ́tẹ́bẹ̀ mo kàn fi ń ṣe fàájì nǹkan mi kiri ni àìnúrìdọ́ gbà á padà lẹ́nu èfèlè yáraka àlùbáraka ò amadu nínú ìgbìyànjú ìlànà ọlọ́run máa ń lé olórí amadu olórí amadu mo fi bàbá mi àdúrà mo ní nígbà ríga àti àìmọ̀rídọ̀ ṣàdúrà fún ẹ olórí amadu ṣe bí sẹ́lẹ̀sẹ́lẹ̀ àìmọ̀rídọ̀ ẹnì kankan ò mọ̀ yẹn ìgbìyànjú ló pọ̀ nínú ìgbìyànjú olókìkí sáré wa.